The Lord liveth. Bí Olúwa ti ń bẹ. This week, Àní ọ̀sẹ̀ yìí. week of resurrection, Ọ̀sẹ̀ àjíǹde Jésù. heaven will bless you. Ọ̀run yóò bùkún yín. This week of resurrection, Àní ọ̀sẹ̀ àjíǹde yìí. I said the Lord will bless Mo ní you. Ọlọ́run yóò bùkún yín. This week, Ní ọ̀sẹ̀ yìí. this week of resurrection, Ọ̀sẹ̀ àjíǹde yìí. as the Lord liveth, Bí Olúwa ti ń bẹ. it will be a week of blessing to your Yóò life. jẹ́ ọ̀sẹ̀ ìbùkún fún yín. It will be a week of testimony in your Yóò life, jẹ́ ọ̀sẹ̀ ẹ̀rí fún as yín. the Lord Bí liveth. Olúwa ti ń bẹ. Lema Zahaida, Randaya Gabari Himo. Lema Zahaida, Maka Pari Himo Randaya Gaba. Makapoli Basaida. Mandara Yagaba Himo. Let us hear what the Bible says. Ẹja gbọ́n sí Bíbélì wí. Heart of Apostle, Iṣẹ́ Àpọ́stélì. chapter 8, Orí ìkẹjọ. verse 5. Ẹsẹ̀ karùn-ún. Bible says, Bíbélì wí pé. Philip went down to the city of Samaria, Fílípì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria. and the Bible says he began to proclaim Jesus. Bíbélì wọn kó bẹ̀rẹ̀ sí ní wàásù ìrere Jésù. Philip, Fílípì, disciple of Jesus, ọmọ ẹ̀yìn Jésù. proclaimed Ó Jesus. bẹ̀rẹ̀ sí ní wàásù Jésù. And the Bible says Bíbélì wí pé a lot of testimony followed. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló sì tẹ̀lé. After the resurrection of Jesus, Lẹ́yìn àjíǹde Jésù. Philip has power Fílípì wá ní agbára to proclaim Jesus, láti lè wàásù Jésù. including Peter. Pẹ̀lú Pétérù pẹ̀lú Heart of Apostle, nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì. chapter 3, verse 6. Orí ìkẹta ẹsẹ̀ kẹfà. Peter said Pétérù wí pé to the lame man, ó sọ fún ọkùnrin náà tó Silver rọjá and gold. ó ní wúrà àti fàdákà. I have not, pé mi ò ní. but I have Jesus. Ṣùgbọ́n mo ní Jésù. And Peter proclaimed, Pétérù sì wá sọ in the nípa name of Jesus, ìpè lórúkọ Jésù. rise and walk. Dìde kó bẹ̀rẹ̀ sí And the rìn. Bible says, Bíbélì wí pé the lame man ọkùnrin arọ yìí stand up ó dìde and he walked ó sì bẹ̀rẹ̀ sí rìn after the resurrection of Jesus. lẹ́yìn àjíǹde Jésù. The resurrection of Jesus Àjíǹde Jésù gave the apostle, ó fún àwọn àpọ́stélì. gave the disciple of Jesus Ó fún àwọn ọmọ ẹ̀yìn Jésù power. ní agbára. Resurrection of Jesus Àjíǹde Jésù gave the apostle, ó fún àwọn the àpọ́stélì disciples, àní àwọn ọmọ ẹ̀yìn Jésù. he gave them salvation, Ó fún wọn ní ìgbàlà ọkàn. he gave them authority Ó fún wọn ní àṣẹ. after the resurrection of Lẹ́yìn Jesus. àjíǹde Jésù. So what these verses is saying Ohun is tí ẹsẹ̀ this: Bíbélì yìí sọ ní pé as a disciple of Jesus gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Christ, Jésù Kristi, you are to be proclaiming Jesus, ẹ nílò láti lọ máa wàásù Jésù. because the resurrection of Jesus Àjíǹde Jésù brought ó power, fún wa ní agbára. gave us a lot of Ó testimony, fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. gave us a lot of breakthrough. Ó fún wa ní àlàjá. So therefore, Nítorí ìdí èyí, if you are really a disciple of Jesus, tó bá yẹ pé ọmọ ẹ̀yìn Jésù ni wá ní tòótọ́, go and proclaim Jesus. ẹ jáde lọ ẹ lọ máa wàásù Go and tell Jésù. the world Ẹ lọ sọ fún gbogbo ayé that Jesus is Lord. wípé Jésù ni Olúwa. Go and tell the Ẹ world lọ sọ fún gbogbo ènìyàn that Jesus is the light of the pé world. Jésù gan ni ìmọ́lẹ̀ ayé. This is what the resurrection of Jesus gave to Ohun us, tí àjíǹde Jésù fún wa ní to eléyìí proclaim láti lọ Jesus. máa wàásù That is Jésù. the way out. Ipe ònìkan ni ọ̀nà I want to àbáyọ. prophesy Mo fẹ́ sọ tẹ́lẹ̀. this season Ní àkókò ọdún of yìí resurrection. tí ṣe ti àjíǹde, I want to proclaim mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ by the pé authority of Holy nípa Spirit, àṣẹ ti ẹ̀mí as mímọ́, from this moment, àpẹ́ láti ìsinsìnyí lọ, ability to preach Jesus, agbára láti wàásù Jésù, ability to proclaim Jesus. agbára láti máa sọ nípa I Jésù. declare Mo pa á ní àṣẹ. as a prophet of God, Gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run receive that Ó ability in yẹ Jesus' agbára name. náà lórúkọ Jésù. This week of Ní resurrection ọ̀sẹ̀ àjíǹde yìí, is the week of your ó testimony. jẹ́ ọ̀sẹ̀ rí yín. In the mighty name of Ní orúkọ Jesus, Jésù. put your hands together to Ẹ jẹ́ ká Jesus. pàtẹ́wọ́ fún Jésù.